àṣírí ohun tó ń dá gbajúgbajà olóṣèlú ilẹ̀ haúsá ni tó jẹ́ bàbá àṣàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ kánò tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ìyún sẹ́nitọ́ rabiu musa kwankwaso tí ó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ní Nigeria People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023. àṣírí ìdí tí kò ti fi ìdarapọ̀ mẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC pẹ̀lú bí wọ́n ṣe ti ń bá ṣèpàdé tó àṣírí náà ti tú tá a sì gbọ́ pé àwọn alágbára orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn bíi ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ó wà lára àwọn tí wọ́n ń gbé ìgbésẹ̀ lábẹ́lẹ̀ lórí bí Kwankwaso bí ó ṣe fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ADC. ẹ rántí wípé nítorí pé Kwankwaso àti ẹgbẹ́ òṣèlú NNPP wọ́n fakọyọ púpọ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó jẹ́ pé àwọn ni wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ tí ó wáyé ní orílẹ̀-èdè nàìjíríà ní ìpínlẹ̀ kánò tí ó fi ẹ̀yìn ààrẹ bọ́lá ahmed tinubu tí ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó fẹ̀yìn ẹ̀ janlẹ̀ tó tún fẹ̀yìn alhaji atiku abubakar tí ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp nígbà náà tó fẹ̀yìn tiẹ̀ náà janlẹ̀ tó sì tó fẹ̀yìn peter obi tó jẹ́ olùdíje fún ipò ààrẹ àbí ẹgbẹ́ òṣèlú labour party tó fi janlẹ̀ látìgbà náà ó ní Kwankwaso inú ti di ìyàwó ọ̀ṣìngìn tó jẹ́ pé ó ní gbogbo àwọn olóṣèlú iná fẹ́ fà mọ́ bẹ́ẹ̀ kí ó lè dá gbogbo àwọn èrò rẹpẹtẹ tó wà lẹ́yìn ẹ̀ pàápàá àwọn èrò ẹ̀ ní ìpínlẹ̀ kánò àti láàrin àwọn haúsá káàkiri nàìjíríà kó lè dá mọ́ tiwọn. ṣá o lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú apc àti ààrẹ bọ́lá ahmed tinubu tó ti gbìyànjú láti fa Kwankwaso wọnú ẹgbẹ́ òṣèlú apc ṣùgbọ́n tí kò ṣeé ṣe tí ò gbà ẹni ẹgbẹ́ òṣèlú adc ẹni àwọn náà máa ti bẹ̀rẹ̀ sí ní máa gbìyànjú ìyẹn ẹgbẹ́ òṣèlú adc tó jẹ́ pé ó ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò iná kóra wọn jọ sí pé àwọn yóò fi lé ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún 2027 tí wọ́n sì ń pe Kwankwaso pé irú bẹ̀ ló yẹ kó náà wà kó wá jẹ́ káwọn jọ ṣiṣẹ́ pọ̀ káwọn jọ dá gbogbo àwọn ọmọlẹ́yìn àwọn pọ̀ láti lè kojú ààrẹ bọ́lá ahmed tinubu àti ẹgbẹ́ òṣèlú apc lọ́dún 2027. ṣùgbọ́n tẹlifíṣàn yorùbá Tòótọ́ wọ pé ohun tó ń jẹ́ kí Kwankwaso tí ò tí tètè darapọ̀ mọ́ adc ó ní wípé ó fẹ́ ṣe igbákejì ààrẹ kó lè di ààrẹ lọ́dún 2031 a gbọ́ pé fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú adc ṣùgbọ́n ohun tó ń dá dúró ó ní wípé ó ń wò bóyá wọn ò fún peter obi ní tíkẹ́ẹ̀tì ààrẹ a gbọ́ pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ti bá Kwankwaso ṣèpàdé àti peter obi láti jọ ṣiṣẹ́ pọ̀ kan jọ jẹ́ olùdíje fún ipò ààrẹ àti igbákejì eléyìí òun sì ni wọ́n ní Kwankwaso àti peter obi fẹ́ ṣe tí wọ́n sì ní peter obi àti Kwankwaso wọn wò pé bí wọn bá fi rí tíkẹ́ẹ̀tì ààrẹ gbà nínú ẹgbẹ́ òṣèlú adc ó ṣeé ṣe kan tó kúrò kan lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì ní ọdún tí a wà nínú ẹ̀ yìí.